ṣé òun wá ló fà á tí ètò àkókò wa mẹ́rin nílẹ̀ Nàìjíríà? Ó ní majority tó ṣẹlẹ̀ lọ́rọ̀ gbé mi má gbé wọn má bí wọn gbé ránsọ́ọ̀mù kọ̀ọ̀kan yìí. Àwọn olóṣèlú ní ìjọkọ̀ṣọ́ lọ́dá fìlà pé ní máa ní ìbọn Sunday Igboho tó lóun fẹ́ jáde sí tó bá jáde tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe lọ. Tíjọba mi ìbàdí lọ́la àwọn máa sọ fún pé àdá lórí pé tẹ́lọ́rìsì. Orúkọ tí wọ́n pè ní tí ò bá múra á tún fìlú lẹ̀ lórí kejì. Ìjọba ò gbàgbọ́ pé ogun wà. Ìjọba ò gbàgbọ́ pé ogun wà. Ìwọ sọ fún wọn tó bá fẹ́ búra fún wọn nígbà tó bá fẹ́ dórí àlefa ẹ̀ kán rọmi sínú ìbọn kán yin ìbọn sókè gbólà kó gbóná nígbóná gborúkú yẹn kán rọmi sí kán wá dà sínú abọ́ kán ní kí wọ́n mú kí wọ́n fi búra kán dàbọ̀ kọjá. Wọ́n ní ṣe ìjọba lógún mójú táwọn tó ààbò ìgbàyé ológun ni wọ́n ṣe ayé ìkọ̀yìn sábà ẹ̀ bá ti jalè wọ́n bá ti lè mú olórọ́ọ̀bù ó gbébọn kódà kó jẹ́ bíléèdì ló mú dání láyé ìgbà yẹn ní nǹkan tó bá ti lè ṣèyàn léṣe báyìí tó fi lọ gba nǹkan lọ́wọ́ èèyàn pẹ̀lú ipá kò sí gbójúgbójú mbẹ kọkẹ yẹn sábà ni. Ikú òǹkóso ni mímọdé balẹ̀ àdẹ̀bìtì igi gbogbo tí ń ṣọ̀kọ̀kan súnmọ́ igi gbogbo tí ń ṣọ̀kan gbóṣùbá ọjọ́ tí a bá rí kéré ẹja jẹ kéré ọjọ́ tí a bá rí kìṣẹ́ jáàbù kìṣìkìṣì ọjọ́ tí a bá wá rí kọ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ ló pé gìrìgìrì wá pé tìkọ̀tìkọ̀ kọrin sájẹ́tì tó sápò ológun wọn ló péjú méjọ tó kó ṣe kíni tó kú sóògùn lọ àwọn àgbà wọn sì ní obì tó bá ṣe sàpamọ́ sábẹ́ ìwé wọn ní ìyẹn ní kú kákáká mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbàlagbà nípa tí Ọ̀wálẹ̀ Pìtàn TV lórí YouTube yín ẹ má gbàgbé ẹ bá wa ṣe kíni ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share ẹ sì bá wa subscribe sí lórí Azeez Olómìtútù lórúkọ tèmi mo wá sí Ìdọ̀tún Ìtàmárùn nílùú Ìjẹ̀bú Ìmọ̀ṣin láti wá bá olórí tún Ìdọ̀tún Ìtàmárùn ká wá bá wọn sọ bíi méjì sí mẹ́ta bàbá mi bá ká wọn rẹ lẹsẹ. Kí gbogbo ilẹ̀ ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà pé ẹ kú àsìkò yìí kódà bó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà ó dẹrùn ká má sọ kejì Ọlọ́run àbùkù ayọ́nú ẹ̀ gbogbo tí ń jogun Ọlọ́run àbá àbúrí ẹ̀ ó jẹ́ àwọn èèyàn ló ń dà ní ìlú Ọlọ́run àkó sí wọn láti lè yíwà padà sí ti dáadáa. Orúkọ yín sọlẹ̀. Orúkọ tèmi ni Chief Adéyẹmí Ismail tí gbogbo a mọ̀ sí. tí gbogbo èèyàn mọ̀ sí olórí tún Ìdọ̀tún Ìtàmárùn Ìjẹ̀bú Ìmọ̀ṣin. Ẹ jẹ́ ká wá lọ gẹ́gẹ́ bí ìṣọ̀tọ̀rẹ́ ọ̀rọ̀ bíi méjì tí ń ta ọ̀tàṣẹ̀ nínú mi mo fẹ́ béèrè nípa àgbà kan àti ayé òde òní tó gbà nǹkan máa ń parọ́ kan gbá nígbà kan ó rọrùn láyé òde òní nǹkan ti bàjẹ́ àmì má sì wọ́n pé ayé ìgbà kan nìkan ti ń bàjẹ́ bọ̀ kìí ṣe ayé òde òní náà ló ti bẹ̀rẹ̀. Bàbá ẹ gbọ́ láyé ìgbà kan wọ́n ní nǹkan rọrùn ju ayé òde òní lọ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Nǹkan rọrùn ju àsìkò yìí lọ nígbà yẹn náà ó ní àwọn àyè kan tó jẹ́ pé wọ́n á máa torí ẹni tí ó kó ẹgbẹ̀rún jọ ń gbà náà yóò jẹ́ èèyàn kan tó ní iṣẹ́ gidi lọ́wọ́ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà ẹgbẹ̀rún gbà yẹn kì í ṣẹgbẹ́ mílíọ̀nù sí i lọ tá a bá ń wò torí wọn kankan tó jẹ́ pé ó ṣojú mi kù mí torí màmá mi ra pálá odidi pálá tó gùn tó fẹ́ tó bí apá mi báyìí wọ́n rà ní sílé kan tọrọ nígbà yẹn. Sílé kan tọrọ yẹn tá a bá fojú wò láyé òde òní kó lè lọ ló tó sùn. kì í sọ̀rọ̀ 5,000 pálá ìgbà náà wọ́n lè ríra 5,000 pálá tí wọ́n rà ní sílé kan tọrọ yẹn wọ́n lè ríra ní 5,000 sí. nígbà yẹn. Bàbá ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ètò ààbò nílẹ̀ Nàìjíríà ń sìn. Ètò ààbò lẹ́gbàá yìí àti ètò ààbò lọ́wọ́ tá à ń lò gbà yìí lọ. Èwo ló rọrùn? Ṣé àwọn pé ìjọba ológun ni ẹ̀yin bá wọn lògbà púpọ̀ ẹ tún bá wọn lògbà pẹ̀lú ìjọba alágbádá. Èwo ló rọrùn jù nínú ètò ààbò? A gbọ́dọ̀ fi ṣú ẹ̀ṣù torí mo rántí ní 70s ìgbà máa wá fẹ́ ṣe patí ń Jẹ̀bú yìí mo wà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn tí mo wà dáńfò ká bá máa kúrò lẹ́kọ̀ọ́ a máa kúrò ní 8:39 láṣẹ máa múra lẹ́kọ̀ọ́ lálẹ́ àdẹ̀mbọ̀ àṣẹ pàtí àmọ́ máa wọ pàtí ní nǹkan bá aago 12 aago 1 láṣẹ máa dé sí pàtí ọmọ wa ní àwọn tèkó dé o tá máa bẹ̀rẹ̀ pàtí a máa dẹ̀ ṣe mọ́jú ká tó gbéra láàárọ̀ ká tó tún padà sí Èkó
kò sí à ń dáni lọ́nà yìí, kò sí à ń gbé nípa gbawó kan lọ mú 10 million wá kan tó gbà yàn, gbogbo yẹn ò sí láyé jọ̀hún. Ayé jọ̀hún ó dájú ayé ìsinyìí lọ. Àdúrà la máa gbà sọ́lọ́run pé kó bá yígbà padà sí ti dáadáa. tí ń ṣe pé ìjọba ológun wọn mójútó ètò ààbò dáadáa ń gbà yẹn. Ìjọba ológun mójútó ètò ààbò. Ẹgbàáyé ológun ni wọ́n ṣe ayé ìkọ̀yìn ságbà. Ẹ bá ti jalè, wọ́n bá ti lè mú lọ rọ́ọ̀bù ó gbébọn, kódà kó jẹ́ bíléèdì ló mú dání láyé ìgbà yẹn. Ní nǹkan tó bá ti lè ṣèyàn léṣe báyìí tó fi lọ gba nǹkan lọ́wọ́ èèyàn pẹ̀lú ipá, kò sí bójúbójú ń bẹ̀. Kọ́kẹ́yìn ẹ̀ ságbà ni. ní ayé ìgbà ológun. Bẹ́ẹ̀ni. àmọ́ ní ayé ìgbà ológun másùmátọ̀ wà ń bẹ̀ tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa kọ̀ọ̀kan ní másùmátọ̀ pé kò tún jẹ́ kọ́ àwọn èèyàn fẹ́ lè sọ pé ìdùnnú làwọn fi ń lò gbàgbà yìí. Àwọn tó bàbá ìlú yìí jẹ́ tí wọ́n fẹ́ ṣe òṣèlú ńgbà yẹn náà, àwọn tó fẹ́ ṣe dáadáa wà ńgbà yẹn táwọn sójà ò tètè gbà wọn láyè, ṣùgbọ́n àwọn tó wá gbà láyè yìí kọ́lọ́ ń ṣọ́ wa. ẹ jẹ́ ká wo ayé òde òní tí ń ṣe àwọn bandit, àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dàgbà rú, tí wọ́n ń da ìjọba rú. kí lẹ̀yin lè sọ nípa ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà lọ́wọ́ yìí nípa ìṣèjọba àtàwọn bandit? torí bá ń gbọ́ pé àwọn bandit, àwọn agbésùnmọ̀mí àtàwọn ìjọba wọn jọ ń dúnàádúrà. ẹ sì sọ pé láyé ìgbà kan pé tó bá jí bíléèdì wọn fẹ̀yìn tó bá lè mú báyìí lọ fẹ̀yìn ìjàgbá ni. kí ló fà á tó fi ṣe ìjọba ara wa yẹn náà ló wá fún wọn láyè tó fi jẹ́ pé à ń jọ ń dúnàádúrà? kílẹ̀ lè sọ lérè. Ọwọ́ ìjọba tó wà ń ta pẹ̀lú, torí mo gbọ́ níùsì kan ní ìjẹta nínú rédíò nígbà tí a whole vice chairman local government tó dọ́gba abẹ́lẹ̀ pé wọ́n kidnap. Olẹ́kìtì nìyẹn, wọ́n ti ọ̀dà pé wọ́n ti dá ẹjọ́ fún nǹkan mo ṣe ń gbọ́. So ọ̀nà dáadáa tírú yẹn bá ní agbára láti ra ìbọn fáwọn èèyàn kọ̀ọ̀kan lọ máa gbéyàn wá fóun kó máa gba ransom, ṣé kò lè ṣe? Ẹni tó lè gbé ara ẹ̀ pamọ́ pé wọ́n gbé òun tó fẹ́ dọ́gbọ́n gbowó ní ọwọ́ chairman local government yẹn. Obìnrin gan ni. Obìnrin ni. So ìyẹn ni mo yẹ sọ pé ayé ìjọba tá a wà yìí ó ní kélẹ̀. Kí wọ́n á látúnṣe. Gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run náà làá mà ti sí ni àbí a nílò àwọn ìgbésẹ̀ olóyè ká gbé tó tábà ní ká máa sọ àdúrà. Àwọn pásọ̀ jáde pé ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa tàwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àti àwọn ọmọ àtàwọn teachers tí wọ́n kú, ẹ wo bí ìbànújẹ́ ṣeré nílẹ̀ Yorùbá. Ó lágbára. Kí wàá ní nígbà tẹ wá ládùúrà náà rẹ ṣé àdúrà tá à ń gbà ọ̀hún náà àdúrà lásán gbà kó tó di pé ìṣẹ̀lẹ̀ pé kẹ́ Ọlọ́run má jẹ́ àtàtì ń gbọ́ ló pé wọ́n ti ń ṣiṣẹ́ ọṣẹ́ ní àtòkè Ọya, àmọ́ ní ìgbà tán dé south west wa ń bí nílẹ̀ Yorùbá ń bí ẹ tún lá máa gbàdúrà ọwọ́ Ọlọ́run náà ló wà. Kí ni àwọn ìgbésẹ̀ tá a nílò láti gbé? Ìgbésẹ̀ tá a nílò láti gbé gbogbo tí mo yẹ sọ pé Ọlọ́run làwọn akéèpè náà nìyẹn. Àwọn ìjọba tó wà lórí àlefa yìí kì í ṣe pé wọn ò gbọ́. Ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n gbé ọmọ àbúrò nílẹ̀ Ìbàdàn, gbogbo alágbọ́ ní rédíò. Ẹ̀yẹ́ máa wòrán o, àbúrò Adélabú yẹn ọmọ ajáde kí gbogbo àwọn tó kù ìtàn ti gbé láti bí 21 days báyìí. 21 days tí wọ́n ti gbé àwọn tó gbọ́ tílẹ̀ Haúsá nǹkan kan yẹn. Ẹni pé àbúrò Adélabú máa ṣáájú wọn jáde, ẹ bá máa mọ̀ ẹ jẹ́ kájọ́ máa wòrán, ẹ jẹ́ kájọ́ máa gbọ́ rédíò ká máa wo tẹlifíṣàn. Ẹni pé ẹkú gbọ́ máa dẹ́tẹ̀ ni wọ́n ní nǹkan burúkú kúrò lù tó bá gbọ́ ọmọ bá wá lè mọ̀wọ́ lù ní bó ṣe rí nìyẹn. Kí wá ní àmójútó tá a bá fẹ́ ké sí ìjọba lórí àwọn ọmọ tí wọ́n ń gbé, torí pé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún gbogbo ìpínlẹ̀. Ìjọba ò gbàgbọ́ pé oògùn wà. Ìwọ sọ fún wọn tó bá fẹ́ búra fún wọn nígbà tó bá fẹ́ dórí àlefa yẹn kán rọmi sínú ìbọn, kán yin ìbọn sókè gbólà kó gbóná nígbóná borúkú yẹn kán rọmi sí, kán wá dà sínú abọ́ kán ní kí wọ́n mú kí wọ́n fi búra kán dàbọ̀ kọjá. Wọ́n ní ṣe ìjọkọ̀ṣọ́ lọ́dà fífìlà pé ní máa ní ìmọ̀ Sunday Igboho tó lóun fẹ́ jáde sí, tó bá jáde tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe lọ tíjọba mi ìbádé lọ́la ó máa sọ fún pé àdàlú pé tẹ́rọ́rìsì orúkọ tí wọ́n á pè yẹn tí ò bá múra á tún fìlú nílẹ̀ lórí kejì. Lórí ìjọba yìí náà. Tí ò bá múra á máa tún fìlú nílẹ̀ lórí kejì, oore ló fẹ́ ṣe é sìn. Wọ́n fi sọ pé òun fẹ́ lọ gbìyànjú láti lọ gbá àwọn ọmọ yẹn àtàwọn teachers yẹn. Ìwọ jẹ́ kó gbà wá ní kí ló dé tí ò bá jẹ́ kó ní
ó ní ákí pàǹkì pẹ̀lú wọn gbogbo àlọ́ ṣe mọ tí wọ́n wà ní sójà wá tí ò rí ntọ́lọ́pàá wá tí ò rí tí civilian wá detect irú nǹkan yẹn tó dóun ló bí nǹkan yẹn tó capture wọn nígbà pé oògùn ló lò. tí ṣe pé oògùn wà. oògùn wà o ẹ̀ ń bá ní òṣò oògùn ẹ̀ ń bá ní owó òtẹ́lù wọn bá tí ìtọ́nà ńlógún o. tí ṣe pé níta nílò ká fóògùn tó pínpín àwọn ọmọ yìí ni. oògùn ní o ó ti débi ológun tí ìsà wáyé o ó débi ológun tí ìsà o ojú lásán ò ṣe ìgbọmọ lọ́wọ́ ògùn láyé gbogbo kò yọ akọ̀kúta tì ó lè rọmọ ìkùrọ̀ gbà kò ní filẹ̀ lẹ́rọ̀. tí ṣe pé oògùn la lè fi ráwọn ọmọ tí àwọn ajínigbé kí wọ́n káwọn tó bá mọ̀ nípa ẹ̀rọ àwọn tó jẹun kánú ní oògùn kan support kan àwọn ọlọ́pàá nígbà tó ọlọ́pàá bá rí ọ̀rẹ́ wo jáfẹ́ máa dáadé torí ìwọ̀nba là á sọ lórí afẹ́fẹ́ kó mọ̀ bá dogun sólú ẹ̀ lọ́rùn lọ́la. ẹ ṣeun mo dúpẹ́ ẹ jẹ́ ká wá wo ọ̀rọ̀ àwọn torí ní ìròyìn tó jáde ń jẹta àwọn PDP NDC ADC wọ́n sọ̀rọ̀ síta wọ́n ní ìjọba APC ló ń dìde ba gbogbo tí wọ́n pè ní ìlókòyè bàjẹ́jọ. Wọ́n ní ìjọba APC láti gbà tí ààrẹ Buhari tó ti bẹ̀rẹ̀ tó ti ṣe ọdún mẹ́jọ wọn ní kò sẹ́nìkan tó fara rẹ̀ lọ nírọ̀rùn. Wọ́n ní àkọ́kọ́ náà wọ́n nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí ìjókòó wọ́n ní eré 2027 ni wọ́n ń sá. olóòtú nǹkan kì í ṣẹ̀ra bó o bá gbọ́ lóyìn láàárọ̀ 2027 ní tí a mọ̀ pé wọ́n lò 2026 mo rò pé wọ́n máa fò dání 26 mo rò pé ọgbọ́n wà láti yí 2026 yẹn sẹ́yìn pé kákàbọ̀ sí 2027. n tí mo kọ́ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rù ti ń bà mí pé ìyá máa rí 2026 sójú báyìí pé kì í ṣe 2027 bójú 2027 bẹ́ẹ̀ làwọn olóṣèlú ti ń sọ́jọ́ kòtò wọn ti ń rìn kiri báyìí. ṣé òun wá ló fà á tí ètò àwùjọ wa mẹ́rin nílẹ̀ Nàìjíríà. òun ní majority tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ gbé mi má gbé wọn má jí wọn gbé ransom kọ̀ọ̀kọ̀ yìí àwọn olóṣèlú nìyí àwọn fúnra wọn ń gbé nígbà téèyàn fúnra rẹ̀ gbé rẹ̀ ń sìn sọ fún mi pé tó bá rí ẹlòmíì tó máa gbé ṣé kò ní gbé olóòtú àgbè tó bá rẹ́ lòmíì nígbà tó gbé ara ẹ̀ tó lọ gbé ara ẹ̀ pamọ́ pé wọ́n gbé òun wọ́n jí òun gbé tó fẹ́ gbowó tó bá rẹ́ni tó máa jí ṣé kò ní jí gbé. yọ̀rọ̀ nìyẹn o ẹ̀yà wà ń jọba ó wà ń jọba o vice chairman ni o. Èkìtì ló ti ṣẹlẹ̀ sẹ́ẹ̀ Èkìtì ló ti ṣẹlẹ̀. ìdí ọ̀rọ̀ nìyẹn o. bàbá sì wò àwọn agbésùnmọ̀mí náà sì ń bẹ lẹ́kìtì tí wọ́n ń dá wọn láàmú náà lẹ́kìtì. ṣé o mọ̀ bóyá ń pápá mọ̀ ń pa. dèsè kó làṣẹ wa fẹ́ tọrọ Nàìjíríà báyìí. Ọlọ́run la máa ké pé o. Ọlọ́run náà látò kété. ọ̀nà wo la fẹ́ gbà láti sọ fún ìjọba kán máa lò gbọ́n kán máa lo àdá kán máa lo àwọn nǹkan ògùn àbí ká sọ pé nǹkan ṣẹ̀ṣẹ̀ kán máa lo báíbù àti kùránì mọ́. a lè gbé báíbù wọnú igbó lọ báwọn ọmọ yìí o a lè gbé kùránì wọnú igbó lọ máa sọ pé àwùsù bí láyé o a mọ̀ pé ògùn tilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá àwọn ta lálẹ́ la fẹ́ lò lálẹ́ fi já àwọn ọmọ yìí gbà òun gan ni Sunday Igboho ń gan gbójúlé kó lòun fi ṣe kí ni òun lè fi já àwọn ọmọ yìí gbà. bàbá ọ̀nà ọ̀la fẹ́ sọ fún ìjọba pé èyí ìjọba ẹ gbọ́ ẹ má jẹ ìjà lo báíbù ẹ má jà lò wá ní ọ̀nà ọ̀la lè gbà. ẹ̀sìn tí wọ́n ti fi kó bá àwọn tó jù wá lọ lẹ́rú ni ìgbàgbọ́ àti mùsùlùmí wọ́n ti fi kó wa lẹ́rú láyé ìjọ tó bá bímọ tó bá dijọ́ kẹjọ tí wọ́n sọ lóko wọ́n gbé lọ Adáhunṣe tí wọ́n dá Ifá ẹ̀ tí wọ́n wọ̀ náà àkọsẹ̀jáyé ẹ̀ ní tó gbọ́dọ̀ jẹ ní tí ò gbọ́dọ̀ jẹ obìnrin dúdú ló lè fẹ́ bó bá dàgbà bá sọkùnrin bó bá jẹ́ kò gbọ́dọ̀ ọ̀gá obìnrin pupa èèwọ̀ rẹ̀ ni o tó bá jẹ́ ọkùnrin tó bá dẹ̀jẹ̀ obìnrin náà ni wọ́n pè ń bá ti ga jù lọ kò gbọ́dọ̀ fẹ́ o òdùfá tó rọ̀ mọ́ wáyé kò gbọ́dọ̀ fẹ́ tó bá ga jù lọ nǹkan kan bẹ́ẹ̀ àwọn ìdílé kan wà tó jẹ́ pé tí wọ́n bá bímọ lénìí odidi ijọ́ méje wọn ò ní jẹ nǹkan ata nǹkan tí yọ̀ bá wà nù ẹ̀ ẹ̀kẹ́ ni wọ́n máa jẹ. bí ìkúrú bí ẹgbẹ́ bẹ́ẹ̀. tó gbogbo orúkọ bẹ́ẹ̀ wọ́n ti pa ẹ́ wọn ò já ṣẹ̀ṣẹ̀ ṣe
wọn jẹ́ ṣàṣe oníláárí ayé jọ́hún táwọn bàbá wa bá di mẹ́ta àwọn ni wọ́n pè ó ní wọ́n bá sọ da awo ní ìsìn táwọn bàbá wa bá jókòó tí wọ́n bá ti ní ẹ bá rọdẹ bẹ́ẹ̀ má rọdẹ ẹ rí tọ́jà bá délé ọdẹ ẹgbẹ́ bí ìyàwó ẹ bá dìde lórí ìjókòó ìyàwó ọdẹ tó wá bá dìde lórí ìjókòó báyìí ọdẹ àjókòó bẹ́ẹ̀ kò ní jókòó. àwọn kan wọ̀nyí ló ti ba ayé jẹ́ nígbà tá a ti sún sẹ́yìn. ẹ ti gba ìṣẹ̀ṣe ẹ ti mú wọn ti parẹ́ àjẹ ìṣẹ̀ṣe ò jẹ́ nǹkan kan mọ́ wọ́n mọ̀ pé àwùsùbí láyé pé orí kírísítẹ́nì lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù. ológun ni wọ́n àwọn tó ń ṣàwọ wọn ni wọ́n ń gérí èmi ò dẹ̀ rẹ́ni tó lọ bẹ̀rí tó ní wọ́n gérí. ẹ̀yìn tá à ń gbọ́ nù a máa gbọ́ pé àwọn tó ń ṣe ROF ò gbé tó ọba yìí gbọ́ pé ROF lẹ́ni ń ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sún sẹ́yìn fún tó bá gbọ́ pé ROF náà máa gbọ́ pé ROF o tó bá yẹ kú báyìí wọ́n gòrí wọn ni wọ́n ti pé wọ́n lò bá. ọmọ náà àti rẹ́ni tó górí rí torí sí láti gbé ni láàrin gbogbo èèyàn kéèyàn káyàdé kò yàn kó bọ́ sínú sàárè tán ti gbé òkú sí kó gé orí ẹ̀ ó lè gbé kó ń bẹ kí má rẹ̀ ní tí ó mu. àwọn àwáwí ọ̀rọ̀. àgbésọ àmọ̀jù ẹ̀sìn bí mùsùlùmí bá ṣe wá sí báyìí bí kò rí christian kó gé orí ẹ̀. tí christian náà bá sì tún sí tiẹ̀ náà báyìí. bí kò rí mùsùlùmí kó. kò hàn lórí pé bẹ́ẹ̀ sì àìsàn rádaràda lẹ́jọ́ ń ṣe pípa. ó ṣe nígbà tí gbogbo wọn wá rí ohun tó ń ṣẹlẹ̀ ni wọ́n ṣe ń gbà pé ṣẹ̀ṣẹ̀ wà. torí pé ọkàlùkù kan ti ń sọ pé ẹja padà sílé. ẹja padà sílé ká lọ bá àwọn alálẹ̀ ẹja padà sílé ká lọ bá àwọn alálẹ̀ lọ́nkà tí pásítọ̀ kan fi ń sọ pé ẹ dákun ẹja padà lé. mo lọ s'Ógbómọ̀ṣọ́ nígbà mo wà ní ọ̀dọ̀ wọ́n mú mi débi tí Ṣọ̀ún ti wọlẹ̀ ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ bọ́n mo bá ń dá jí bọ́n bá ti gbé ọmọ òun débẹ̀ báyìí tó bá fẹ́ yọ̀ǹda ẹ̀wọ̀n yẹn fún ọmọ yẹn pé kí wọ́n fi sí ìdí ẹ fọ́ ọkọ̀ báyìí ẹ fà ókè báyìí tó bá ti dé sáìsì tó máa sáìsì ìdí ọmọ yẹn yóò sì rè gbó fúnra rẹ̀ láì ṣe pé yẹn ń bí. ẹ̀rọ ti fi ọmọ òun dì òtúkú mọ́ ó dìgbà ọ̀dọ́ wa lò ìgbésí ayé rẹ̀. kò yẹ sí pé dákúdájí kan tó ṣẹlẹ̀ náà. kì í ṣe bẹ́ẹ̀ o àmọ́ gbogbo ní ẹni ìsìn bóyá ló lè ṣiṣẹ́ mọ́ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti tilẹ̀kùn wọn. ìlú Ògbómọ̀ṣọ́ tán tẹ̀ sọ pé wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ìlú tí ogun òkú wọn lẹ́rú rí o sì ní bandits ti wọlé báyìí sí i. Benjamin Adékúnlé ẹ̀mọ́ tó pa lójú ńgbà ayé ogun. gbogbo kan ní iye ó ti wá di àfẹ́yìn. wọ́n bá ní wọ́n pa Benjamin lẹ́nìí bó bá dọ̀la òní ó lè wájú ogun. so gbogbo orú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ wọ́n ti pa àrùn òun ló ń fi àjẹ wá. ẹ ṣeun a sáré yà lọ bẹ̀ láti jẹ́ kí torí pé n tó ń ṣẹlẹ̀ nínú ìgboro lọ́wọ́ ni a fi sáré yà lọ sí ọ̀hún yẹn. bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ìgbésí ayé nínú ìgbésí ayé tí àwọn ọ̀dọ́ ń lò sí àtẹ̀yìn tí ẹ̀yin bàbá wa ń lò sí a rí pé kankan tó yàtọ̀ lára bẹ́ẹ̀. olóòtú bàbá ibi tó ọ̀nà yẹn dínà ẹja wo. ara pẹ́rẹ́ náà láti ń sọ ọ́ bọ̀ yìí nígbà tó ọmọ máa kó inú ilé bàbá àti ìyá ẹ̀ lóbìnrin tí ó wọṣọ tí ò dorúkú yóò wọ síkẹ́ẹ̀tì tí ò dorúkú ẹ̀wọ̀n aláyé ò tí ì bàjẹ́. láyé ìgbà wọn ṣé wọ́n máa ń fi tipátipá bóbìnrin lájọṣepọ̀. gbogbo wọn ni wọ́n rẹ́pù obìnrin níbì kan wọ́n rẹ́pù ọmọdé níbì kan só wà. kò tí ẹ ṣe ń tí ọ̀dọ̀ wò. nígbà wọn. bàbá bá ní wọn lọ gé díẹ̀ wọn ó gé nù. ọmọ tí ò tí ì tó nǹkan kan lọ bá ṣe pọ̀ ọ̀hún lọ́nu wọ́n mú lọ jóògùn ní tí wọ́n lọ padà nù. ṣàṣemáṣe ń dùn ún. kò dàbí ìsìntán ní wọn máa lọ fún lẹ́wọ̀n ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà. nígbà táwọn tó yóò tún lò ní ìdìbò tó bá dé. wọ́n tún lọ jà wọ́n tún lọ mọ nínú. wọ́n ń sílẹ̀ wọ́n wá níwájú fún ẹwà lọ́ba máa gbé kíní wá. ọlọ́run la máa ń képe. ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ ṣe lò gbèsè ayé wa ẹ jẹ́ ká wo báwo lẹ ṣe fẹ́ yàwó yín bó ló ṣe lọ nígbà yẹn àti ìyàwó tí í ṣe ìyá wa. ibi tí mo ti pé wọ́n ti bàyè jẹ́ ní odidi bí ọdún mẹ́ta báko iléyà kìíní iléyà kejì iléyà kẹta tèmi pẹ̀lú ẹ̀ tí ń fẹ́ra bó bá dóun ló ra aṣọ yóò bò wá fún mi bó bá rántí ẹ̀ èmi ò rántí
nígbà máa kó lẹ́kùn máa lọ sí ìlú ẹ̀ ń jẹ gbogbo wọ́n dàjẹ́ gbogbo ní ìlú ẹ̀ wá ìlú tí wọ́n wà. ìlú tíyàwó mi wá máa lọ gbé aṣọ ilẹ̀ bàbá àti ìyá rẹ̀ wọ́n mọ̀ mí dáadáa ẹ̀gbọ́n ẹ̀ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ Bádé fọ́tò nígbà náà ó mọ̀ mí dáadáa so gbogbo wọn ló mọ̀ mí lọ́dọ̀ Bádé fọ́tò mo súnmọ́ ọ̀gá ẹ̀ tó ń kọ́ṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ wọn rí tó bẹ́ẹ̀ láti wọ studio bí tó ti ṣe photograph lálẹ́ àbí pé wọ́n ti close mo lè wọ tó bá jójú ọ̀sán báyìí ọ̀dọ́ wọn ti lè close nílò gíláàsì báyìí la máa ti dúró tá a máa ti kíra wa tá a máa ti dúró sí ra fódìdí ọdún mẹ́ta ọmọ wo ló lè ṣe gbé. fódìdí ọdún mẹ́ta. bẹ́ẹ̀ ni. láì ní ìbálòpọ̀ kankan láì ní. ìmọ̀rú kọ́lọ́ọ̀dì pàǹtì tó wọ̀ débi tí wọ́n bá lò pọ̀ fọ́dún mẹ́ta. bẹ́ẹ̀ sì ṣe ń ṣe báwọn yẹn sì ṣe ń ṣe ń gbà wọn nù. ó gborúkọ tèmi ó gborúkọ ìyá mi ó mú lọ lé èmi náà gba tiẹ̀ mú wálé wọ́n lọ ṣàyẹ̀wò. mo fẹ́ bọ́ọ̀lù kan ó ṣe rí o. bọ́ọ̀lù kan ó ṣe rí lọ́jọ́ iwájú wọ́n sì ní àlefẹ́ra wa. kò dàbí adé owó ní òní. ó wọnú ilé mi yìí ní 1978. 1978 bàbá máa ń wọ lọ́ máa ń wọ 40 something years lọ. bàbá nígbà tẹ wá wọlé ok ẹja kan mo fẹ́ máa gbé kúrò nígbà tẹjọ tẹ wọlé tán tẹ fẹ́ wọn wọlé nígbà tí ẹjọ ń lò gbàgbọ́ gbogbo pé kùdìẹ̀kùdìẹ̀ obìnrin wà kùdìẹ̀kùdìẹ̀ ọkùnrin wà. èmi tiẹ̀ yẹ ọ̀nà díẹ̀ náà. ẹ burú díẹ̀. èmi mọ̀ ní gbogbo pé mo burú díẹ̀. olóòtú má lọ fi yùn. náà ìjà sọ díẹ̀ pé ní ká tó fún ẹ ṣe burú díẹ̀ ká fi para wọn lẹ́kọ̀ọ́ àtẹ nípa òkè. mo mọ̀ ń pa fàájì ni máa ń ṣe fàájì gan. lóbìnrin kẹ́ńtóbìnrin olóòtú. àwọn ṣe fàájì díẹ̀. wọ́n ọ̀dẹ̀ wá bínú. ṣé mo pé obìnrin ó yá ṣé mo pé ẹ̀kọ́ ilé ló ti ń báyàn lọ. ẹ̀kọ́ máa ń báyàn lọ láti ilé. bí mo ṣe bẹ́ẹ̀ mi náà ṣe sọ pé mo bú yẹn wọ́n ń tó bẹ́ẹ̀ nígbà tí ìyá mi wà láyé tó wà pẹ̀lú ìyá mi tí ìyá mi pẹ̀lú ìyá mi máa wà ní bàbá rí tí mo lọ ṣe máa ti paramọ́ àṣùpẹ̀ mọ́ nígbà téèyàn bá jẹ nǹkan. ìyá jí kẹran wẹ ìyá jí ẹran jẹ lọ́wọ́ a máa lọ mi lù. àyè ń fọwọ́ra ayẹpẹ yìí fi dúró lójú wa èyí wọn má lè mọ̀ pé mi mo jí nǹkan yẹn sí lójú ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o. nígbà tí ẹ bá fẹ́ wọn wọlé kí ni kùdìẹ̀kùdìẹ̀ tí ọ̀dọ́bìnrin bá dé láàrin méjèèjì wọn fẹ́ jà ìyàwó àwọn èèyàn bá ń parí ẹ̀ tó jà. èèyàn oṣù kẹta wà lónìí pẹ̀lú ẹ̀ ṣe jókòó kéèyàn kan wá jókòó báyìí kókó ká máa ń lójọ́ títí tí ìyàwó mi fi sílẹ̀ ọlọ́run lọ ní 2023 èèyàn oṣù kẹta wa parí ìjà. irọ́ ni o. èèyàn oṣù kẹta wa kó parí ìjà fún wa ìyá tó bí wa oṣù kẹta wa parí ìjà ìyá tiẹ̀ oṣù kẹta wa parí ìjà bàbá ẹ̀ oṣù kẹta wa parí ìjà. àìmẹ́jọ lọ lé. èyí náà lẹ àárín náà lẹ ti parí ẹ. àlejò sùn lórí bẹ́ẹ̀dì lọ́sẹ̀ kan o kó jẹ́ pé a máa tara wa ń pa ní sísọ̀mù nígbà bá jọ lọ́dẹ̀ nínú wa náà láti tọ̀. ó tún padà wípé èèyàn ọba yẹn parí ìjà ó tó di wọ́n dolóògbé. bẹ́ẹ̀ ni ọlọ́run bá buyì ẹ̀pẹ́ aburúkú lójú wọn ọlọ́run bá bu ìmọ́lẹ̀ ayọ̀ sí ojú wọn ibi tán kọjú sí ọlọ́run ní yóò bàjẹ́ ibi tán sì pẹ̀yìn sí náà ọlọ́run ní yóò dàrú. ẹ kú rọjú ìgbà wo ni wọ́n ṣaláìsí. December 23. December 23. ní 2023 náà ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ká wo ìgbà tó ṣẹlẹ̀ yẹ́ ẹ̀rí ìyàwó mélòó lẹ́rí. àwọn nìkan náà ni. ìyàwó kan náà lẹ́rí. ìyàwó kan. àwọn náà wọ́n gbogbo ọmọ fún yín. wọ́n bá gbogbo ẹ̀bùn ọlọ́run tọ́lọ̀ yọ̀ǹda fún. àwọn náà wọ́n yọ̀ǹda gbogbo ẹ̀. ẹ jẹ́ ká wá wo ìgbà tí wọ́n ṣaláìsí yẹn kò ní ṣe lára yìí torí pé mo rí pé kì í ṣe gbọ́dọ̀ wọn fi ṣaláìsí pẹ̀lú bẹ́ẹ̀ ti jẹ́ ríǹsì bó ló ṣe rí bàbá. ọ̀rọ̀ pọ̀ mẹ́ ṣé láàárọ̀ ni mi ní rántí àbí lọ́sàn-án àbí lálẹ́ nígbà tí wọ́n ṣaláìsí àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ gbà míì táwọn àwọn mi ò jẹ́ màlá pọ̀ àmọ́ màá wọn kò lè dàbí nígbà wọn bá ṣe bẹ̀ wá fún mi èmi nìkan ló wà
wọ́n bá ṣe bẹ̀ wá fún mi ó lè jẹ́ pé màá ti tẹ̀ bàbá àti màá gbọ́ ọbẹ̀ yẹn kaná ọkọ mi wà lọ pé ṣé mi náà mo tún wà ní àná tí mo tẹ̀ bàbá yìí omi ó kàn bọ̀ ni ìyẹn bí omi yẹn ti wà ó tọ́ mo lè má jẹun sùn lọ ẹ̀ oúnjẹ tí mo gbọ́ yẹn ó lè jẹ́ àárọ̀ ọjọ́ kejì. ṣẹ̀ṣẹ̀ tó wá fi kẹnu padà. so ìrọ́jú ńlá ni ọ̀tá tí mo mọ̀ pé ọ̀tá ni lọ́kùnrin mi ìgbàdúrà kíyàwó ẹ̀ ṣáájú ẹ̀gbọ́n kì í ṣe tó ga olóòtú iná ni. kò ṣe mú sápò. bàbá kí wàá ní kéèyàn wá fẹ́yàwó méjì àti ìyàwó kan kílẹ̀ lè sọ láàrin yẹn ṣé mọ̀ pé ẹ ti rí àwọn ìlànà kan láàrin tí mo ta fẹ́ fi mẹ́rin báyìí. mi ò bí mo ṣe lo ìpátá mi tó mi ò ṣe débi pé kí n kó ìyàwó méjì sílẹ̀. lórí n tó ṣẹlẹ̀ yìí gangan lèmi fẹ́ wọ́n. àwọn àgbàlagbà ní n tó wù mí ò wù lọmọ ìyá ò ṣe jẹun papọ̀ pẹ̀lú gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní 2023 àwọn ọmọ mi pè mí lóko wọn ní ṣe máa rí wọn ní mi fẹ́ yà because mi lè rí ẹni tó máa dàbí ẹni tí mo fẹ́ yẹn. tó a ti jọ ń ba apẹ tí jọ mọ bí tẹ kò sẹ́ tí jọ mọ. kò lè ṣe ó bẹ́tà tí bá ní ọ̀rẹ́ obìnrin tó bá wá bójá lẹ̀ jímọ̀ lóde tó bá dàárọ̀ sátidé tó bá gbé báàgì ẹ̀ kó máa lọ. bó lè ṣeré ju Sunday déédéé kò ná mi ní kankan. ṣùgbọ́n ẹlẹ́nìkan tí ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọkùnrin àtẹlẹ́ran ara mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí. a pé àtifẹ́yàwó yẹn ó le. ọkọ mi ò tiẹ̀. tá a bá wo èjì yín bàbá kí ni èjì yín lè sọ sí. tó bá di October ọdún yìí màá pé 72. kábíyèsí 72. wọ́n bí mi ní October 26, 1954. October yìí ni ó pé 72 years láyé lálẹ́ tó lára yìí tún jí pépé báyìí. orí ọ̀fẹ́ Ọlọ́run kìí ṣe mímọ̀ ṣe. kìí ṣe mímọ̀ ṣe. orí ọ̀fẹ́. iṣẹ́ ò lẹ pọ̀ iṣẹ́ ò lẹ fi lògbà láàárọ̀ lọ. ògbólógbò dẹ́rẹ́bà ló ń wò ní ọkọ̀ yẹn. káwa akọ káwa móòlù ẹ̀ káwa bọ́ọ̀sì káwa tàṣí àwa gẹ́dú. agbégilódò nígbà tá agbégilódò wà àti igi wà o kì í ṣe. ìṣètọ́jà igi tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí làwọn yẹn. wọ́n fọwọ́ gbé sórí mọ́tò àwa ń fi wíǹchì wọ́n pè ńgbà náà tá a máa fi wíǹchì ẹ̀ gòkè pẹ̀lú agbára gidi. bá a ṣiṣẹ́ àṣẹ gbogbo ẹ̀ ńgbà. ṣé ẹ̀yin náà máa bá wọn gidi níbo ni. àwọn ègégi wọn onígi àti ké sílẹ̀ tàwa ní ká gbọ́kọ̀ débẹ̀ ká bá lóòdù ẹ̀ máa fi sómi. nígbà tí ẹ wà pẹ̀lú gígẹ tó yẹn tẹ̀sẹ̀ àwọn challenges wo ló wà ń bẹ̀ tẹ̀ tọ́ra máa ń gbọ́ pé tó bá gégi wọ́n máa ń. iṣẹ́ tó léwu. ẹja gbọ́ díẹ̀. ṣẹ̀dá àwọn tó ń gé lóko ó léwu àwa tá à ń gbé yẹn náà ó léwu Ọlọ́run ló máa ń ṣọ́ wa. ẹ jẹ́ ká ẹ fún wa ní experience tẹ̀tí bá pàdé lórí. a ti rí ẹni tó gbé sọ́ọ̀tì igi báyìí tó bẹ nígbà tí igi máa já báyìí ó yọ tó mú un kù báyìí fún ẹ dẹ́n ó bá bẹ̀ kú. ẹ wo nínú àwọn iṣẹ́ yìí náà. bẹ́ẹ̀ ni ìta máa ń gbédé sọ́ọ̀mù ènìyàn náà à ń fẹ́ jàǹgbà mi tí igi máa ti yọ tó ń gbàyàn dẹ́yìn ṣùgbọ́n kọ́ lọ́ọ̀ máa ṣọ́ wa là máa ń gbàdúrà. nígbà tí ẹ ṣe àwọn gẹ́gẹ́ bí transportation tẹ́lẹ̀ ṣe àwọn challenge ò lè face nígbà yẹn a ní àwọn challenge kan tẹ face tó lágbára tẹkùn dá a. àwọn ọlọ́pàá lè díẹ̀. nígbà yẹn ju àwọn ọlọ́pàá wa máa ń lé lásìkò yìí. àwọn ọlọ́pàá tí ó ṣe pé tó bá ti fún ọ lówó ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbà àwọn fíàyò sì fíàyò kò sí táìsì mọ́ wọ́n mú lásẹ̀sì fún wọn lé ni àwa lọ sí tẹ̀sí gíráàdì ni tí wọ́n mú igi ilé ìṣáná tó máa fi sẹ́yìn táyà ẹ̀ báyìí tí mọ́tò yẹn bá fi lè ní ẹ̀yìn tó bá fi tẹ ìṣáná yẹn mọ́lẹ̀ ó ti fèèdì wọ́n ní kó wá lọ́dún tó ń bọ̀. kò yé mi bẹ́ẹ̀ ẹ dákẹ́ kọ́kọ́ ṣàlàyé kò yé mi. mọ́tò ńlá wàá gbẹnu sókè báyìí bíi pé mọ́tò ń gùnkè lọ wọn á ní kó tẹ bírèkì wàá tẹ bírèkì tó bá ti tẹ bírèkì fíàyò àwa bọ́lẹ̀ a lọ mú ilé ìṣáná mt1 a mú sílẹ̀ lẹ́yìn táyà ẹ̀. ok lẹ́yìn abọ́lẹ̀ a lọ yìí a fi táyà sí àwọn ni ókè move. o gbọ́dọ̀ para eyín rẹ. tí mọ́tò yẹn bá fi lè mí sẹ́yìn tó bá fi tẹ ilé ìṣáná yẹn o ti fẹ́. wọ́n ní fún wọn ní. kò ní wọ́n ní fún ẹ lásẹ̀nsì. bẹ́ẹ̀ ni kódà bíi ti wàá wá jókòó báyìí wọ́n á bí ẹ pé
tó bá kérò mẹ́rin sínú mọ́tò tó mọ̀ pé táìsì mẹ́ta wà lẹ́yìn ọ̀kan wájú dírẹ́bà ni wọ́n wà ọjọ́ jẹ márùn-ún. ó jẹ́ márùn ìwọ dírẹ́bà tó bá wà wọ́n á bí ẹ pé bó ṣe kó àwọn ẹni yẹn tó bá ń lọ tí ẹ bá jánu kí ló máa ṣe ìwọ dáhùn tó bá jánu kí ló máa ṣe. àmọ́ àtẹ bíríkì. tó bá tẹ bíréèkì tí mọ́tò yẹn bá tọ́ǹbù àbí tó bá rọ́ọ̀lù ẹ̀ ò fẹ́ pààyàn mẹ́rin nítorí èèyàn kan ọ̀pá kó ṣó ń mi nítorí wà náà rẹ̀ kò dùn yẹn ọ̀pá wà pààyàn kan yẹn ọ̀rọ̀ ìyá kẹta ló jẹ́ yẹn. bí wọ́n ṣe sọ nìyẹn. bó fi ṣe sọ nìyẹn. bí wọ́n ṣe tẹ̀ bí wọ́n ṣe sọ. ṣé àwọn tẹ́sítì ní àwọn nǹkan báyìí. tẹ́sí ni. àwa ò sì mọ̀. àwa tá a lọ ṣé ti mọ̀ láti àwọn ọ̀gá wa ti máa sọ tó bá di ẹ báyìí máa kó tẹ bírèkì o kó bá kó tẹ bírèkì o fẹ́ẹ̀ nìyẹn o. láwọn challenges kọ̀ọ̀kan tẹ́ ẹ face nìyẹn o. ayé ìgbàgbọ́ tó dé sí àwọn highway patrol tó ń dájọ́ nínú mobile court àti jọ́ọ̀jì ẹ̀ tó bá ṣe kó lú ẹṣẹ́ wọn ibẹ̀ ló máa gbàdé wọn. tó àdúpẹ́ lọ́dọ̀ lọ́hùn fún iye ọdún tó wà. nínú bó ṣe wá rí yẹn náà ń jọ oníṣẹ́ fẹ́ sùn yín kí ló fà á tí iṣẹ́ fẹ́ sùn yín lẹ́nu iṣẹ́ yẹn yóò ní ń jọ kan gbá ẹ̀jẹ̀ fi ṣẹlẹ̀. mo tẹ̀ ní ẹ̀gbọ́n bàbá kan ìlú ẹ̀fẹ̀ tó máa ń lè márùn-ún àbí méje sí bíbá. níbo níbẹ̀. wọ́n ń pèlú yẹn ní ìgbà ẹ̀bídàgbà. ẹ̀bídàgbà. wọ́n létí lọ tí lọ́hùn kí bàbá yẹn tó lè jí lọ́hùn yẹn kó jẹ́ kóun ló wá kanlẹ̀kùn mọ́ mi lórí ń bí. nídàjí adé wọ́n wá rí ìdẹ̀mà bọ́ta báyìí oníláté ní ìlọ́run gbẹ́dọ̀ rí nínú mọ́tò gẹ̀dù ó ṣe dọ̀rọ̀ kan mi. kí ló fàtàbí sọ bẹ́ẹ̀. bóyá ó lálàá sí mi bóyá ọkọ yẹn kàn sọ pé kí n má wà mọ́tò yẹn mọ́ ó ṣe sọ fún mi ó dẹ̀ jọ lọ́kàn mi lóòótọ́ ìbí náà dẹ̀ fi. ó rẹ̀ kó lọ́kàn ẹ bẹ́ẹ̀. kí lè wá fi ń jẹun nígbà táwọn sọ bá. nígbà tó ń sọ bẹ́ẹ̀ a padà sí táìsì ara táìsì mọ́tò kékeré abẹ̀sí nínú ìṣẹ̀fẹ̀ tèmi kankan padà sí Ìjẹ̀bú Òde. ibẹ̀ náà ni àwọn ọmọdé ń bọ̀ dáadáa. àwọn ọmọ lọ ìwọ̀nba tán lè kà bá a ṣe sọ tó iná bẹ́ẹ̀ náà ńlá ní ètò graduate bíi méjì ni. àdúpẹ́ ogun adẹ̀ tó gbọ́ bá nǹkan tó ń bẹ nílùú Èkó. so Ọlọ́run ló ṣe ṣàgbára kì í ṣe mímọ̀ ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run. orí ọ̀fẹ́ Ọlọ́run. tó kàn dùn mí lẹ́yìn tájọ ṣiṣẹ́ yẹn tí wàá já mi lẹ̀ tó ń kàn dùn mí jù. Ọlọ́run ni Ọlọ́run náà kan ní torí gẹ́gẹ́ bí ẹ̀rọ ara yẹn àgbà pé Ọlọ́run ọba mi máa ń pa kan ní àpá dúpẹ́. tó bá dé láti bí ọdún mẹ́ta tó ti ṣe bẹ́ẹ̀ tó bá gbé ṣe ló sì kì tó lọ lápá tó lọ lẹ́sẹ̀ tí mo gbé a ti fẹ́ sú mi náà a tẹ̀ ti sú mi kì í jẹ́ pé mo ti fẹ́ sú mi mo ti gbà fọlọ́run. ẹ ṣeun pẹ̀lú àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta tá a béèrè lọ́wọ́ yín nígbà tẹ́ jẹ́ olórí tún ní ìlú tó tún bí kí làwọn challenge kan tó yẹ tó face torí yóò sàn ní àwọn challenge kan gbá ké. ìyẹn tí ẹ pọ̀ ìyẹn pọ̀ ń tètè débẹ̀ olórí ẹbí tó fi mí jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n bàbá yẹn ti jáde láyé àwọn kan gbógun dìde àwọn ọmọ mi lólótú àwọn òṣè wọn bò àwọn kan náà bẹ̀rẹ̀ sí ní gbógun ilẹ̀ sọ fún mi tó bá máa lọ jẹ́ ẹlòmíì kan lọ jẹ́ ṣùgbọ́n tí mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ni pé tọ́ba kan wà kú ọ̀kan ò ní jẹ́ ẹ̀mí ò ní jẹ́ ẹ bá dẹ̀ lágbára láti fi jẹ́ ẹ lọ jẹ́. àtọ́sí àti pé ìní àwọn ẹlẹ́sìn wà ń bẹ̀ báyìí ẹ jẹ́ ká wá wo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbé wá nígbè bóyá ọkọ àti ìyàwó kan já ẹ bá wọn parí ilẹ̀. mo lè sọ kan tó tẹ̀ jẹ́ pé ó lágbára díẹ̀ nígbà tí nǹkan wà níwájú ilé mi àwọn kan jọ ní gbólóhùn bẹ ọkùnrin àtòbìnrin lórí pé ọkùnrin wa ń bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ pé wọ́n ṣe bá kan fọ́mọ òun wọ́n ṣe kankan fọ́mọ òun kankan bẹ́ẹ̀ ó ṣàǹpariwo lóbìnrin tí bíbá ní apariwo àwọn ọmọ tó tọ́jọ́ lọ́mọ ń bẹ̀ so èèyàn wá sọ pé kó má pariwo pé ariwo ẹ̀ máa disturb àwọn ọmọ tó kù pé kó lọ rí tíṣà kó ṣàlàyé bó ṣe ìgbà sódì yìí lọ bá di gbogbo tòwó ló bá lò máa lu wúmọ yẹn wọn ni ó máa lu ìyàwó oníyàwó èmi dẹ́ jókòó àwọn
lọkọ yẹn náà bá jáde lọ bá fẹ́ já wọ ọkọ padà sílẹ̀ jẹ́ kó nà àmọ́ polóyè wa ni nígbà tó dẹ́ ibẹ̀ tí mo tí ò rí bí tó bá ti ó fọ́n ó dọ́gba ọlọ́pàá ló bá gbọ́ ọlọ́pàá dé. ló bá fi wá gbọ́ ọmọbìnrin yẹn. ó fẹ́ wá gbé ọmọbìnrin yẹn nígbà tó ọlọ́pàá dé mo ní àyà máa ń kó ẹ nílùú yìí tí mo jẹ́ olótú sí ó dà ìwọ ọlọ́pàá tí ó fẹ́ mọ́ ọmọbìnrin yìí ọlọ́pàá ọkùnrin ló gbé wá ìyẹn ní kó jókòó òun gun machine ó wá ní kíyàwó jókòó ó wá fẹ́ jókòó lẹ́yìn ẹ̀mí yẹn ẹ gbàgbé yẹn kì í ṣe bí ilẹ̀ ti máa dán yẹn o ẹ pé machine tó bá gbé ọmọbìnrin lọ́tọ̀ wọ́n pé machine dé ọjọ́ gbọ́nà station wọn ní kò máa lọ nínú orúkọ nìyẹn ní wọ́n bá gba machine kan gbé mi dé station wọn ká mọ̀ bàbá mi gbà mí débẹ̀ mo ní bá lọ bá débi dpo tó wà ní ilẹ̀ ẹ sàmúfẹ́ rí àwọn olóòtú báyìí kéésì báyìí tó kó wá bí báyìí mo ní interest mo fẹ́ kẹ́ gbàmí láàyè bàbá béèrè lọ́mú kí ló ṣẹlẹ̀ bá ṣàlàyé fún wa sọ. ó wá sórí káńtà ọlọ́pàá tó dára ọlọ́pàá yẹn ọlọ́pàá dẹ̀ jẹ́ kí iṣẹ́ ẹ̀ pé kó tó jẹ mo ṣàdúrà fún jọ. àwọn ọlọ́pàá bò ná àwọn ọlọ́pàá ìtàmùgìrì mẹ́ ní Ìjẹ̀bú mo ṣe bí. nígbà tó dẹ̀ ti gbọ́ ó kàn pé sájẹ́ǹtì tó wà lórí káńtà oníkóló rìlíìsì ní ẹ̀ fún kò gbá kọ́bọ̀ ọlọ́pàá yóò gbá kọ́bọ̀ lọ́wọ́ mi lọ́nà mo ní kí n lọ parí ẹ̀ fún wọn lé wọ́n ṣe wá dá ọkùnrin yẹn tún padà sọ́dọ̀ mi pé kó máa lọ sọ́dọ̀ mi pé tí bá rìpọ́tù ẹ̀ pé kò wá ọ̀rọ̀ lórí tí wọ́n ṣe ìdílé wa ń dọ̀bálẹ̀ yìí ọlọ́dọ̀nà adẹ̀bálẹ̀ kí ló ṣe ọkùnrin nìyẹn tó bá jẹ́ ìyàwó ṣe bó oníyàwó ní ṣebí ṣé ìyàwó ẹ̀ ò kí ń gbọ́ ẹ lẹ́nu tó o jẹ́ bó ṣe jẹ́ dàrú. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ gbà wá láàyè ẹ wo ẹ̀yà ara dé ọ̀rọ̀ lẹ́yìn náà ti gbọ́ látẹnu bàbá wa Ìdọ̀tun Ìtàmárùn tó jẹ́ pé Ọlọ́run ọba mi gbà wọ́n láàyè tí ó sì ní ṣe kíni tí ò ní fẹ́ ògùn nígbà kọ̀ọ̀kan á máa rí wọn bá ẹ ṣeun bàbá mi á máa rí bá ń gbà gbogbo. ẹ̀yin olólùfẹ́ ẹ ti rẹ́kọ̀ọ́ bíi 2 sí 3 ẹ ti rí kọ́ náà nìyẹn ẹ tẹ Ọ̀wálẹ̀ Ìtàn lórí YouTube yín kẹ́yìn ṣe kíni kẹ́ share kẹ́ like kẹ́ comment ní ìwòye tí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ Azeez Olómitútù lórúkọ tí bàbá mi.